ẹgbọ́n kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ state o wọ́n ní wọ́n fẹ́ wú òkú gọ́vnà Alao Akala former governor tó papòdà ní Ọ̀yọ́ state àwọn òkú fẹ́ wú òkú ẹ̀ kí ni ìdí tó fi ní àwọn fẹ́ wú òkú Alao Akala former governor Ọ̀yọ́ state tó papòdà ẹ wo ẹ farabalẹ̀ wo fídíò yẹn gbé yín débẹ̀. ẹ̀rù bà mí ìròyìn tí mo rí láàárọ̀ yóò ṣe ròyìn dùnú rárá mo dá sunkún ìgbà tí mo rántí ìgbìyànjú mi tí mo rántí ìlàkàkà mi lórí kí náà fi ilẹ̀ dọ́mọ lórí bọ́mọ ẹni ṣe rógún ẹni jẹ lórí bọ́mọ ẹni ṣe eré ṣòkòtò ẹni wọ̀ bá bá pẹ̀yìndà ṣùgbọ́n àwọn wà ní padà làwọn lóògùn ṣé ṣòkòtò ọ̀hún ò ní padà sọ wọ́n nídìí kí lè tá a kọ́ dọ́mọ kọ́ mọ́ dègún ọkọ̀ tá a rà dọ́mọ ọmọ padà dé kàyàkàyà Adébáyọ̀ Alao Akala ó mà ṣe o iná wa dilẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ kanú ọmọ Akala wa lọ ilé ẹjọ́ wọn ni wọn ò rí jà parí látìgbà tí wọ́n ti sìnkú Akala ó wá lọ ilé ẹjọ́ ó wá gba ilé ẹjọ́ lọ wọ́n ní kí wọ́n wú òkú bàbá mi kí wọ́n wá sí DNA test ó ní kí Akala ọmọ sinmi ó ní kọ́ ọmọ ìyá aláró ọmọ sùn tí bá ń sùn kí wọ́n jí mo ní nítorí kíni mo ní nítorí ogún ẹ̀ tó fi ilẹ̀ náà ni nítorí ilé tọ́fà àgùn kọ́ nítorí ọ̀rọ̀ tó kójọ kó tó lọ kí wọ́n jí kó mọ́ sùn ní kòtò kí wọ́n fọ́ gbogbo táìsì tí wọ́n fi ṣe ilé ìkẹyìn rẹ̀ lọ́ṣọ̀ọ́ kí wọ́n tún wú jáde ní bọ̀rọ̀ gidi kí wọ́n wá gbé òkú Akala gẹ̀gẹ̀gẹ̀ tó bá ṣe yín ni wọ́n bá kí wọ́n kó bí wọ́n bá rí ẹ̀ ń bẹ̀ kí wọ́n kó bó ṣe gun ni wọ́n fá tí wọ́n bá kí wọ́n lọ lúbúlúbú bí wọ́n bá sì bá ẹran kí wọ́n padà gé kí wọ́n wá gbé lọ laboratory kí wọ́n lọ rèé jọ́ kí wọ́n wo kẹ́míkà tí ń bẹ́ẹ̀ kí wọ́n wò bóyá bá tara àwọn ọmọ méjèèjì mu nítorí kí ni ó jẹ́ wọ́n nítorí ilé ńlá rẹ̀ tọ́kọ́ wọ́n láwọn ẹ́stéètì ńlá kan wọ́n ní lódìjà ń gba Akala kú tán wọ́n ní wọ́n kó ní owó ńlá ní báǹkì tilẹ̀ yá àti tòkè òkun níbi tí wọ́n ti rí náírà dọ́là àti pound sterling wọ́n ní nítorí eléyìí Akala ò gbọ́dọ̀ sun àsùnfojúlé irun wọ́n ní kí wọ́n jí Akala bí bá ń sùn lọ́wọ́ wọ́n ní tí wọ́n bá ń kẹ́ lọ́wọ́ kí wọ́n ní wọ́n dọ́wọ́ kẹ́ ìdúró náà wọ́n ní nítorí pé àwọn máa ń jà sí tó fi ilẹ̀ lẹ́yìn tó ti lọ ó mà ṣe o inú mi bàjẹ́ nítorí tá a fi ń sáré ọ̀nà rèé ẹran tí a dúró àwọn tẹ́ ń pa tẹ́ bá fẹ́ dépò ẹran tí bẹ́ẹ̀ mi èèyàn ò ṣe jọ yín lójú ẹran tí mẹ̀kúnnù tẹ́ fìyà jẹ ńgbẹ́ bá wà ń pò ẹran tí òkè tẹ́ sùn tẹ́ ní ẹran tí pẹ́ sọ̀kalẹ̀ wọn ẹran tí bẹ́ẹ̀ sí wọn tẹ mẹ̀kúnnù bàṣubàṣu tẹ́ wọn lójúmọ́lẹ̀ ẹran tí bí ìgbé ayé ìdẹ̀rùn mẹ̀kúnnù ṣe jọ yín lójú ẹran tí owó ẹlẹ́bi tẹ́ kó fálárì ẹran tí owó tó yẹ kí ìlú kó jẹ́ tìlú tẹ́ fi kó dúkìá nìkan jọ gbogbo ẹ̀yin tẹ́ ń kó dúkìá jọ lọ́wọ́ báyìí àtẹ̀yìn tẹ́ ń pè tó bá gbàlẹ́ fún àfi dandan lákẹ́ dépò agbégilérí tẹ̀yìn lójú ń ló lè mú ọmọ olóògbé Christopher Adébáyọ̀ Alao Akala sọ pé kí wọ́n wú òkú bàbá àwọn fẹ́ ṣe DNA test ká jí tó bá sùn lọ́wọ́ àwọn fẹ́ ṣe DNA test tó bá ṣe èmi ni ọmọ irú bàbá màá ní mo yọ̀ǹda gbogbo ogún èyí tí wọ́n bá fún mi bẹ̀ gan tí mò ń lò lọ́wọ́ màá dà padà màá ní mi nítorí ogún tó fi lẹ̀ nítorí estate ńlá kan tó ní nítorí àwọn owó tó ní báńkì ní náírà dọ́là pound sterling euro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè náwó mọ́ bí ó wà o kò lè gbélé mọ́ bí ó wà o kò lè gún mọ́tò mọ́ bí ó wà o ayé mà léwu. mo ṣe ṣé wàá rí wípé pé asán ilé ayé báyìí ìmúlẹ̀ mọ́ fún kí wàá ní ìtumọ̀ gbogbo kìràkìtà ẹ̀dá mo fẹ́ kọ́lé mo fẹ́ ní owó mo fẹ́ ní mọ́tò bí bàbá yìí ṣe ṣiṣẹ́ tó tọ́lọ̀ ṣe dá lóhùn tó kó ọrọ̀ jọ àkọ́kọ́ ni wípé kò rí nǹkan kan mú lọ sí ọ̀run kò rí ilé gbé lọ kò rí mọ́tò gbé lọ kò rí owó gbé lọ bó ṣe ṣe wàhálà tó ó fi gbogbo ẹ̀ sílẹ̀ ó wá lọ tán àwọn tí ò wá mọ̀ gbà tó ń ṣe làálàá yẹn wọ́n wá ń fi ọ̀rọ̀ yẹn wọ́n wá ń fi dá ogun sílẹ̀ láàrin ara wọn bó ṣe jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tó jẹ́ wípé torí pé ẹlòmíì fẹ́ fi ogún sílẹ̀ di ọmọ kò jẹ́ nǹkan tó wù lásìkò kò wọ aṣọ tó wù ẹlòmíì kò tó ń lo oògùn tó wù á nítorí pé òun fẹ́ fi ogún sílẹ̀ di ọmọ àsàmàlàyé o ilé ló máa ń jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tí bíbélì sọ mo máa ń kọ́ chapter yẹn ní gbogbo ìgbà jọ́ tí mo ti kà á tí mo kọ́ kà á ẹ̀rù bà mí mo rò pé ká ní kì í ṣe wípé àwọn èèyàn máa padà sọ̀rọ̀ lẹ́nu kò yẹ kí èèyàn gan máa sáré tó bí èèyàn ṣe ń sáré ẹni tó sáré legit gan ó máa fi sílẹ̀ gbogbo nǹkan tó fi owó legit yẹn kó jọ ó máa fi sílẹ̀ sí ayé ká má tó wá sọ pé àwọn tó wá kó owó jọ lọ́nà èrú owó lọ́ta àwọn àyè àwọn káwá tó pé wọ́n ń fi ènìyàn lẹ́ra ara wọn èèyàn bíi tiwọn sí àájò owó tó máa fi sílẹ̀ dúkìá tó máa fi sílẹ̀ ẹ wá gbọ́ nǹkan tí bíbélì sọ
nínú ìwé oníwàásù orí ìkejì àníkà tán a máa yọ wọn verses yẹn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti verse 4 ó ní mo ṣe iṣẹ́ ńlá fún ara mi mo kọ́ ilé púpọ̀ fún ara mi mo gbin ọgbà àjàrà fún ara mi. verse 7 mo ní ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin mo sì ní ìbílẹ̀ mo sì ní ìní agbo màálù àti àgùntàn ńláńlá ju gbogbo àwọn tó wà ní Jerusalem ṣáájú mi. verse 9 bẹ́ẹ̀ ni mo tóbi mo sì pọ̀ sí ju gbogbo àwọn tó wà ṣáájú mi ní Jerusalem ọgbọ́n mi sì ń bẹ pẹ̀lú mi. verse 11 nígbà tí mo wo gbogbo iṣẹ́ tí ọwọ́ mi ṣe àti làálàá tí mo ṣe làálàá láti ṣe sì kíyèsí asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀ mọ́fò kò sí èrè kan ní abẹ́ ọ̀run. ẹ jẹ́ ká wá wo verse 18 nítòótọ́ mo kórìíra gbogbo làálàá mi tí mo ṣe lábẹ́ ọ̀run nítorí tí èmi ò fi sílẹ̀ fún ènìyàn tí ń bọ̀ lẹ́yìn mi. verse 19 ta ni ó sì mọ̀ báyọ̀ ọlọ́gbọ́n ni yóò ṣe tàbí aṣiwèrè síbẹ̀ òní yóò ṣe olórí iṣẹ́ mi gbogbo nínú èyí tí mo ṣe làálàá àti nínú èyí tí mo fi ara mi hàn ní ọlọ́gbọ́n lábẹ́ ọ̀run asán ni èyí pẹ̀lú. báíbù mi lélẹ̀ o lè mọ̀ pé kì í ṣe pé mò ń kà ní dictionary ìwé oníwàásù orí ìkejì Solomoni ló sọ. ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé báíbù real ṣé ti wá rí pé báíbù real báyìí ṣé ti wá rí wípé èèyàn kan ló kọ báíbù ìmísí láti ọ̀run ni gbogbo kiri àpètè ẹ̀dá gbogbo mo fẹ́ kọ́lé ogún mo fẹ́ ra mọ́tò ọgbọ̀n ò ní mú nǹkan kan lọ tó bá wá lọ tán ó wá mọ̀ bíyà àwọn ọmọ tó fẹ́ fi sílẹ̀ fún gan bíyà wọ́n á lè manage ẹ̀ dáadáa láì fi dá ogún sílẹ̀ láàrin ara wọn. àmọ́ iye ọmọ tó yẹ pé bàbá fi sílẹ̀ ó gbélé yẹn ó gbé ta ó fowó ẹ̀ mutí ilé tí bàbá jìyà kọ́ tó yẹ pé bàbá ò jẹun bí ẹgbẹ́ ẹ̀ nígbà tó ń kọ́. àmọ́ iye ọmọ tó yẹ pé bàbá fi mọ́tò sílẹ̀ tó gbé mọ́tò yẹn ó ta ó kówó ẹ̀ fún girlfriend tàbí àlè ní mọ́tò yẹn pé bàtí bàbá yẹn ṣiṣẹ́ àti wàá sọ jẹun sí ẹnu ẹ̀ tàbí wàá sọ́ra rẹ̀ ó di wàhálà pé kóun fẹ́ fi ogún sílẹ̀ dọ̀mọ́. àwọn ọmọ mi wà tó yẹ pé torí ogún tí bàbá fi sílẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ara wọn léèmọ̀ ní kọ̀kọ̀ ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ báyìí àwọn míì dẹ́wà torí pé wọ́n ṣàfẹ́ ní ọ̀rọ̀ yẹn wọ́n pa ọmọ ènìyàn gbé wọn lẹ́kún tó pé wọ́n lè kọ ọ̀rọ̀ yẹn jọ wọ́n máa fọ́kùtà ẹ̀ lọ́rùn o wọ́n sì máa jẹ ẹ̀ lọ́rùn o nígbà tó máa lọ náà ẹ̀ ní mú kankan lọ́nà ọ̀rọ̀ yẹn ẹ̀dẹ̀ tó lọ́ máa jẹ ẹ̀ lọ́rùn ẹni tó mọ̀ bàtẹ́ ń ṣe làálàá yẹn oní Solomoni sọ báyìí àwa máa ṣe kí ni àwa máa jàǹfààní ọ̀rọ̀ yẹn ẹni tó mọ oyè òkúta tó máa fọ́ lọ́rùn gan tó yẹ pé kò mọ ìyà tó ń jẹ lọ́rùn lórí ọ̀nà èbú tó fi kó owó yẹn jọ àwa máa fẹ́ lámẹ́ tó ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ká fi ṣe àdìkọ́gbọ́n pípẹ́ àsán láyé ó gbọ́n kan tó ní nǹkan sọ nínú ó ní ara ro ara ẹ̀rọ ara ro ara ẹ̀rọ ara ro ìgbẹ̀yìn rẹ o ìwọ ọlọ́rọ̀ ayé rántí pé ìwọ yóò lọ jiyìn iṣẹ́ rẹ o lọ́run ìwọ yóò lọ jiyìn iṣẹ́ rẹ o lọ́jọ́ ìdájọ́ bó ti ṣe nílé ayé o gbogbo ọ̀rọ̀ rẹ á sì dópin gbogbo owó tó níyẹn á wá di tẹ́lómìíràn ṣùgbọ́n ara ro ara ẹ̀rọ ara ro ara ẹ̀rọ ara ro ìgbẹ̀yìn rẹ o ẹ̀rọ ìgbẹ̀yìn o ti rí ayé báyìí pé àsán ni so ngbà kí wá ló dé tá a wá fi ọ̀nà ìrúkọ ọ̀rọ̀ jọ kí ló dé tá à ń kọ́ mẹ́lòmíì lẹ́kùn nígbà pé àní kó nǹkan yẹn lọ ọ̀hún pé tá a bá tó wá lọ tán àwa ní táwọn àwọn tó tá a fi nǹkan yẹn sílẹ̀ láyé tí wọ́n bá mismanage a lè tọ́ wọn wá sọ fún wọn pé ẹ má mismanage mọ́ o ní gbé lọ sọ́run wá tún dọ̀run o lè wá má ti ọ̀run wá control nǹkan yẹn mọ́ kí wá ní kìlàkìtà ìdá láyé gan kí ni gbogbo wàhálà wa gan ní ayé yìí ẹ dá mi lóhùn ẹ wo ọ̀rọ̀ bàbá yìí bí bàbá yìí ṣe jìyà tó láti kó ọ̀rọ̀ yẹn jọ àwọn ọmọ wa sọ wọn fi ọ̀rọ̀ yẹn fi dá ògùn sílẹ̀ láti ara wọn àsánmà láyé o màá sí kankan ní ayé o àmọ́ wọ́n fẹ́ bèèrè nǹkan kan ṣé a máa ní bàbá yẹn ò ní wíìlì ni àbí torí pé kò mọ̀ pé ọlọ́jọ́ máa tètè dé kò kọ wíìlì àbí wọ́n ti sọ wíìlì dànù sígbó ni àbí wọ́n accept wíìlì yẹn ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan náà láàrin mi àti yín sìn kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà àwọn ọmọ yẹn ṣé kí wọ́n wú òkú bàbá wọn bẹ́ẹ̀ sí náà wọ́n fẹ́ wú àwọn fẹ́ lọ ṣe DNA àwọn fẹ́ ṣe DNA ṣé òun ló tọ́ àbí kí lẹ́yìn kan rò pé ó yẹ kó jẹ́ solution oògùn tí wọ́n ń gbé tira wọn lórí ọ̀rọ̀ ogun yìí ẹ fi ròyìn àlàbẹ̀ comment section ṣùgbọ́n àsán láyé o ìmúlẹ̀ mọ́fò ẹ̀já wà rere lórí ọjọ́ ọ̀la. This is Ademade. Bye for now.